ọgbọ́n la máa kọ́ lórí ètò yìí ó fa kíkí extra mo kí yé o ẹ̀ka lẹ́ o ṣe rí kóòtù lọ́kọ-láya tòní nípínlẹ̀ Ọ̀yọ́ ló ti wáyé. Kóòtù lọ́kọ-láya tòní nípínlẹ̀ Ọ̀yọ́ ni níbi tí obìnrin kan ti gbé ọkọ rẹ̀ lọ sí kóòtù nílùú Ìbàdàn nígbà tó ń ro ẹjọ́ ó ní olúwa mi òun ṣetán láti bá tòun lọ o òun ò fẹ́ kí wọ́n tú ìgbéyàwó òun ká tẹ́lẹ̀ ṣùgbọ́n òun ti ṣetán báyìí kí wọ́n tú ìgbéyàwó òun ká ọ̀rọ̀ ọkọ òun ti sú òun oníjàngbọ̀n ni ọmọ mẹ́ta lòun bí fún o kì í ṣe ojúṣe rẹ̀ nínú ilé bó ṣe wà ẹ kì í gbélé o iṣẹ́ ló sì máa ń parọ́ mọ́ ọmọ ń parọ́ mọ́ṣẹ́ ni o kì í wálé ẹ wo òun ò ṣe mọ́ ọkọ ìyàwó náà wà ní kóòtù nígbà tó ń rojọ́ tiẹ̀ ó ní olúwa mi olórí burúkú níyàwó akọ̀wé kóòtù dá lẹ́kùn ọ̀rọ̀ àlùfàǹsá ó ní ẹ bá sọ̀rọ̀ àlùfàǹsá nínú kóòtù ọ̀dà tó bá fẹ́ bá ara rẹ níbi tí ò dáa arákùnrin tọrọ àforíjì ó wá tẹ̀síwájú nígbà tó ń rojọ́ ó ní olúwa mi ọ̀dàlẹ̀ níyàwó òun gangan lọ̀dàlẹ̀ gbogbo ẹjọ́ tóró kò sóòótọ́ kan báyìí bẹ́ẹ̀ ọkàn fẹ́ fi pàtìjú mọ́ ni irọ́ ló ń pa pé òun kì í ṣojúṣe òun róúnjẹ ilé òun sanwó iléèwé àwọn ọmọ déédéé ní pápá òun ò jẹ́wọ́ iléèwé àwọn ọmọ ká lọ béèrè o nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọkọ ìyàwó ló tẹ̀síwájú ẹ̀ ṣe rí kì í gbọ́rọ̀ sóun lẹ́nu tóun bá sì fẹjọ́ rẹ̀ sun àwọn òbí ẹ̀ ẹ̀yìn ẹ̀ ni wọ́n máa ń wà kò sì dùn mọ́ òun nú torí ẹ̀gbọ́n rẹ̀ àti àbúrò rẹ̀ kan ẹ wò òun fúnra ẹ̀ ìyàwó òun ló lọ fi ọwọ́ ara rẹ̀ kó ẹrù wọn kúrò ní ọkọ wọn àwọn àbúrò rẹ̀ obìnrin àti ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ìyàwó òun ló lo gbáǹkó wàhálà tó lọ fi kó ẹrù wọn padà sílé bàbá wọn ó burú bẹ́ẹ̀ ṣe ń wò yìí òun náà fẹ́ dálé mọ́ṣú ni ẹjẹ́ ọ̀dà ọkùnrin kan ṣoṣo làwọn òbí ẹ̀ bí òun náà ló léyàwó ẹ̀ lọ nígbà tó lọ lo ọ̀sẹ̀ kan torí ilé bàbá wọn làbúrò rẹ̀ ń gbé olúwa mi àṣírí rẹ̀ ló tú sí mi lọ ṣọ́ọ̀bù kan wà níwájú ṣọ́ọ̀bù tó ń gbà fún lọ́dún tó kọjá ṣọ́ọ̀bù òun ò jìnnà lé kò jìnnà sílé àwọn ọmọkùnrin fọ́níṣọ̀ kan ó ní ṣọ́ọ̀bù síwájú ṣọ́ọ̀bù ẹ̀ bíi pé other side àwọn èèyàn kan wá pò ń ṣàkíyèsí pé ọmọkùnrin yìí burú o wọléwọ̀de òun àti ìyàwó òun yìí yọ lẹ́yìn o torí ṣàṣà ni obìnrin ilé tí ọkùnrin ẹlẹ́tà alágbèrè náà tí ò ti fọwọ́ bà pẹ̀lú ẹ̀tàn yóò sì fi wọn ṣẹlẹ́yà kan ìní àfẹ̀yí tí ọba wù kóun kìlọ̀ fún o ìdí nìyí tóun fi pe ìyàwó òun pé lágbájá báyìí lòun gbọ́ lọ́ba dàságídé o ó lóun fi ìlọ̀kulọ̀ lọ́hùn rádaràdá wo nìyẹn òun nìyẹn ìyàwó òun bá wí o òun àti fọ́níṣọ̀ àwọn kì í sọ̀rọ̀ ju ẹ káàárọ̀ ó dàárọ̀ lọ ó lóun bá dákẹ́ ó ní ṣùgbọ́n òun fura pé nọ́mbà kan máa ń pè é kò sẹ́ẹ̀fù nọ́mbà yẹn kò lórúkọ lóru ọjọ́ kan ìyàwó òun ti sùn lòun bá wò pé kóun lọ tọ̀ torí ìtọ̀ yẹn ti mú òun sẹ́ẹ̀ wo prógráàmù kan tán ní kí ọkùnrin má máa dá ìtọ̀ mọ́ra àsìkò yẹn lòun dìde ní mẹ́sẹ̀gì bá wọlé sórí fóònù ìyàwó òun níbi tó ti ń cháàjẹ̀ owó mẹ́sẹ̀gì yẹn o òun kàn mú nọ́mbà yẹn òun sèèfù ẹ̀ sórí nọ́mbà tòun bí ní Truecaller bó ti gbé orúkọ fọ́níṣọ̀ yẹn wá nìyẹn òun ò sọ̀rọ̀ lòun bá dọ́gbọ́n mú fóònù ìyàwó òun lòun bá yẹ̀wò gbogbo discussion tó wà àti fọ́níṣọ̀ yìí tí wọ́n ní lórí WhatsApp voice note video call àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n ṣe ń pàdé òun bá transfer rẹ̀ sórí fóònù òun kò sì mọ̀
lòun bá tún ní láàárọ̀ ọjọ́ kejì òun bá tún kìlọ̀ fún pé ìwọ àti lágbájá yìí ẹ ṣọ́ra kò ṣépè tí ọ̀sẹ̀ tán, kódà ń fọmọ àwọn ṣépè lórí irọ́. Nínú bá bí òun. Èèyàn kan ló wá rí wọn lọ́nà òtẹ́ẹ̀lì tí wọ́n máa ń lọ bí wọ́n ṣe wọnú ibẹ̀ ní abúlé Ẹ̀gbá, ẹni ẹ ya fọ́tò wọn ó sẹ́ndì ẹ̀ sóhun. Òun á pè ìyàwó òun pé níbo ló wà, lọ́ba lòun wà ṣọ́ọ̀bù, lòun bá ní ṣọ́ọ̀bù náà ni òun wà yìí, lọ́ba lòun sáré lọ gbọ́jà fún yàn. Ǹjẹ́ níbo? Lọ́ba ní Ṣàngó, ó sì wà lábúlé Ẹ̀gbá. Olúwa mi, lárákùnrin yìí bá yọ fóònù jáde, ó sì fi gbogbo rẹ̀ hàn akọ̀wé kóòtù. Lọ́ba tẹ̀síwájú, olúwa mi, àwọn ẹ̀rí yìí lòun sọ fún ìyàwó òun pé ó wà lọ́wọ́ òun, tóun sì nílò láti fẹjọ́ rẹ̀ sùn àwọn òbí ẹ̀, ṣùgbọ́n irúkirú ni wọ́n ní ò jẹ́ kóun lọ mọ́. Ìdí tó fi pe ẹjọ́ sí kóòtù rèé o, òun ti pátì kọ́mọ̀ lọ fóun níwọ̀jẹ. Bó ẹ ṣe ń wo yìí ó lè parọ́ mọ́kù, yóò sì mọ̀ ṣépè lórí irọ́ náà ni. Òkú lè dìde kó gbá létí, yóò tún mọ̀ ṣépè náà ni lórí irọ́ náà ni. Ẹ wò, kò mọ̀ pé òun lè yọjú sí kóòtù, ó ti rò pé òun ò ní yọjú torí òun sọ fún pé ìgbà tó lóun máa pe òun lẹ́jọ́ sí kóòtù òun lòun ò ní wá. Òun mọ̀ sọ bẹ́ẹ̀ ni kó lè ráyè sọ tẹnu, tóun bá sọ pé òun máa wá kò ní wá sí kóòtù. Olúwa mi, ìbí náà ti ń gbìyànjú láti kó ládùúgbò yẹn, arákùnrin yẹn ló sọ bẹ́ẹ̀. Ó ní ìwà afinisẹ̀sìn ni wà ìyàwó òun ládùúgbò, òun ti mọ̀ pé yóò padà ṣerú ẹ̀, òun ò kàn mọ̀ pé àdúgbò ni yóò ṣe sí ni. Ìgbà tó ti lè máa complain pé òun ò ṣe dáadáa bíi ti tẹ́lẹ̀, òun ò gbádùn bíi ti tẹ́lẹ̀, kó o tí ó máa rògbò jẹ̀dí wálé fóun tó ti ń complain. Ẹ wò bó ṣe wà yìí, lẹ́yìn ọmọ mẹ́rin ọ̀kan ti padà, ọ̀kan ti ṣaláìsí. Agídí ló fi máa ń dúró de 40 ọjọ́ lẹ́yìn ìsọmọlórúkọ tí ó fi máa béèrè pọ́já. Ààrẹ kóòtù mí kalẹ̀, ó ní ìwọ ìyàwó sọ̀rọ̀ wà tó tún fẹ́ sọ, kò lè sọ̀rọ̀. Ààrẹ kóòtù ní tó bá jẹ́ lóòótọ́ lọ̀rọ̀ tọkọ rẹ̀ sọ, tó ọfẹ́ jọ apààyàn díẹ̀ o. Kò sọ̀rọ̀ púpọ̀, ààrẹ kóòtù sọ̀rọ̀ púpọ̀ tó fi tú ìgbéyàwó wọn ká. Ó ní kí àwọn ọmọ wà lọ́dọ̀ ìyá wọn nítorí ọjọ́ orí wọn, kí bàbá náà kó sì máa ṣe ojúṣe ẹ̀ déédéé bí oúnjẹ, ilé ìwé àti ìlera wọn. Wọ́n jáde nínú igi ìgbẹ́jọ́.